ṣé ọ náà rí báyìí ìjọ tó o bá ní pé iṣẹ́ ìkà òun lè fẹ́ máa rán èèyàn, ṣé wọn náà rí wípé ẹni tí Ọlọ́run ò fi bú tí o bá lo fẹ́ ń bú, ṣé wọn náà rí ẹni tí Ọlọ́run ò fi bú tẹ́nìyàn bá lòun fi ń bú ẹni yẹn ń ṣeré ni. Torí àwa náà mọ àwọn táwa ń bájà, torí àwọn táwa ń bájà yẹn Ọlọ́run ti fi wọ́n bú ni. Nítorí pé ẹni tí Ọlọ́run ò fi bú àwa gan ò lè fi wọ́n bú. Tí tá a bá ti fi wọ́n bú wàhálà máa ṣẹlẹ̀ sọ́dọ̀ wa. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run torí tí mò ń bájà yẹn Ọlọ́run ti fi wọ́n bú ni. Pátápátá gbogbo wọn pátá, gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn tí yẹ pé wọ́n ti àpíà sí gbogbo yín wípé Ọlọ́run ló rán àwọn táwa wá ń bájà, àwa ti rí pé ìránṣẹ́ èṣù ni wọ́n. Ọlọ́run ti fi wọ́n bú in one way or others. Wọ́n ti kọsẹ̀ kúrò nínú ohun tí Ọlọ́run rán wọn, Ọlọ́run ti fi wọ́n bú. Nítorí pé ẹni tí Ọlọ́run ò fi bú, èmi tó rí tí wọ́n ń pè ní Baba Confirm JP, I am telling you the truth, mi ò lè fi bú. Tí n bá fi bú mo máa ní problem. So I am giving you the guarantee. Ṣé má jẹ́ kéèyàn kọ́kọ́ 419 ọ̀ kéèyàn kọ́kọ́ máa purọ́ fún ẹ pé ṣe orí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tá à ń bú wọn yẹn a fẹ́ fi ní crowd ní irọ́ ni o, a fi ní crowd o. Ọlọ́run ní káwa máa tú ẹ̀sìn wọn síta ni. Gbogbo ẹ̀sìn wọn pátá la máa tú. I promise God, nígbà tó ti rán mi lèmi ti promise Ọlọ́run. Nígbà tí Ọlọ́run ti rán Jésù ni Jésù ti promise Ọlọ́run wípé ṣe má wọrí, mo máa fi ẹ̀mí mi lélẹ̀ fún gbogbo ayé. Nígbà tí Ọlọ́run ti rán èmi ní iṣẹ́ yìí ni mo ti promise God that I will fall their unholy kingdoms. Gbogbo unholy kingdom tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń ba yé àwọn ènìyàn Ọlọ́run jẹ́, èèyàn wọn mọ Ọlọ́run jẹ́, àwa máa fọ́ọ̀lù ẹ̀ fún wọn. So therefore I know what I am doing. Ẹni tí Ọlọ́run ò bá fi bú ènìyàn ò lè fi bú. Àwọn táwa ń bájà nítorí pé a rí pé Ọlọ́run ti fi wọ́n bú, òun la ṣe ń bá wọn jà. Ṣé o náà ní báyìí? Àti ìmọ̀ bóyá news yìí it is genuine or it is not genuine, but láàárọ̀ yìí nígbà tèmi máa fi jí mo ti gbọ́ wípé chief of armed staff tí wọ́n rán níṣẹ́ pé kó wá máa pa àwa ọmọ Yorùbá pé plane ni wọ́n ti crash. Ọlọ́run ló gbé Yorùbá nation kalẹ̀. So therefore ìwọ tó o bá lérò yìí pé o fẹ́ fi Yorùbá nation bú àbí o fẹ́ fi Odùduwà republic o fẹ́ máa fi bú kó o ṣọ́ra, nítorí pé kó o wo ìpàkọ́ ẹ̀, ikú ń bẹ nípàkọ́ ẹ̀. Ṣé iye mélòó ni wọ́n pa? Wàá wá rí i pé tó bá yẹ pé tòótọ́ ni chief of armed staff ó kú sínú plane, it is a great loss fún gbogbo wọn. Àwọn tó rán níṣẹ́ kú kó lọ máa pa wọn, kó lọ máa pa Biafra. Àwọn tó rán níṣẹ́ kú pé kó lọ máa pa ọmọ Yorùbá nation. So pé it is a great loss fún wọn. Ọlọ́run ò fi Yorùbá nation ṣeré o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá, Ọlọ́run torí yẹn kò fi ọ̀rọ̀ Yorùbá nation ṣeré. Ọlọ́run tí ẹ rí yẹn kò fi ọ̀rọ̀ Biafra ṣeré rárá o. Ó ti tó ohun tí mo tún gbọ́ lẹ́yìn tí mo ti ṣe fídíò kan lẹ́yìn yìí. Ohun tí mo gbọ́ ni pé bí Olúwa sọ pé okùn já àwa sì yọ. Ẹnikẹ́ni tó bá fẹ́ sokùn padà, wàláì ẹni yẹn máa fi ẹ̀mí ara ẹ̀ dí ni. You cannot curse who God is not cursed. So all those pastors, all those men of God that I am cursing or that we are talking about, listen to me. God has cursed them. That is why we are talking about them. If they were genuine, we will not talk about them. Because they were not genuine, that is why we are talking about them. And the main reason God sent me, Baba Confirm JP, it is to open your eyes that look at what they are doing. You are in their bondage for long. They are not men of God. We don't curse who God does not ask us to curse. We don't curse who God does not curse. We only curse people that God has cursed already. That is it. Àwọn ń fi ẹni tí Ọlọ́run ti fi bú,
òun làwa fi ń bú o àwa ò bú ẹni tí Ọlọ́run ò fi bú o. So therefore our calling it is genuine. Èyí ni kẹ́ máa bá wa ká lọ. Ṣé ń gẹ́tì mi? Ẹni tó bá lérò pé òun lè fi Sunday Igboho bú, òun lè fi bàbá Koiki bú àti gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ Yorùbá Nation, ẹni tó Ọlọ́run gbé kalẹ̀ ni kò sóhun tẹ́ lè ṣe fún wa tí ní pé kẹ́ ẹ gbà fún Ọlọ́run, kẹ́ ẹ gbà fún Ọlọ́run, kẹ́yìn náà wá fi ọwọ́ yín kalẹ̀ báyìí, kẹ́ ẹ ṣọwọ́ yín, kẹ́ ẹ ṣàn báyìí pé ẹ ti join ni wa fully. Lẹ́yìn pé kẹ́ ẹ gbà fún Ọlọ́run, ẹnikẹ́ni tó bá lóun fi Yorùbá Nation bú, ẹnikẹ́ni tó bá lóun fi Odùduwà Republic bú, ẹnikẹ́ni tó bá lóun fi Biafra bú, ikú ló wà ń pàkó ẹ̀ yìí. Ṣé o lè ran ẹni iṣẹ́ ẹkú náà? Ó jẹ́ kó o lè ronú. Àwọn iṣẹ́ kan wà tó bá pọ́ Ọlọ́run ló rán ẹ, Ọlọ́run ló máa bẹ̀rù, ò ní bẹ̀rù ẹni tó fẹ́ jẹ fún. Sọ pé mo sọ níjọ́ kan ní èèyàn kan ló sọ ọ̀rọ̀ yẹn fún mi. Ó ní ní Amẹ́ríkà, ó ní bóyá Trump ló ní kí chief of armed staff wọn kó lọ descend síbì kan. Chief of armed staff yẹn dẹ̀ reply Trump padà wípé èèyàn kan náà ló sọ story yẹn fún mi. Ó dẹ̀ reply yẹn wípé no, òun ò lè ṣe irú iṣẹ́ tó ní kò ń ṣe nítorí pé kí ni, we have vowed to protect life and property. Ọba ti wá rán ẹ̀yin commissioner of police níṣẹ́ Nàìjíríà tí ní pé tó bá ti dówó fún yín ẹ lọ ready láti lọ pààyàn nìyẹn. Wo gbogbo yín lẹ máa kú lẹ́yọ kọ̀ọ̀kan. Àwa ò ẹnu torí àṣẹ wà nínú ẹ̀. Gbogbo yín pátá, gbogbo commissioner of police Nàìjíríà, gbogbo ọ̀gá ọlọ́pàá Nàìjíríà tó bá lọ lòdì sí àwa ọmọ Ọlọ́run, tó lòdì sí Yorùbá Nation, tí wọ́n rán níṣẹ́ ẹkú sí Yorùbá Nation, gbogbo army, gbogbo Air Force, ẹ̀kọ̀ọ̀kan báyìí lẹ máa kú bí ọmọ ọwọ̀. Ẹ máa kú ní bí ọmọ ọwọ̀ ṣe ń já, tó ṣe ń já kúrò nínú ìyá ẹ̀ lẹ máa kú lẹ́yọ kọ̀ọ̀kan. Ọmọ yín máa kú, aya yín máa kú, ilé yín máa kú, ayé yín máa kú, iṣẹ́ yín máa kú. You are vowed already. Àdàbí tí ẹ ò bá vow, when you take that job, of a police job, when you take an army job, when you take the Air Force job, you have vowed already to protect life and properties. Why are you killing the life? Why are you killing the properties now? All in the name of money. Tẹ́ ẹ fẹ́ gbà, tẹ́ ẹ ń gbà lọ́wọ́ ìjọba, ẹ dẹ̀ ń pa èèyàn, ẹ ń bà properties wọn jẹ́. Ẹ bá ti lè gbowó fún yín báyìí, you continue. Ẹ lọ fi àwọn ti Amẹ́ríkà, ẹ lọ fi àwọn ti ìlú òyìnbó, ẹ lọ fi kọ́gbọ́n. Èyí tó bá sì ń ṣe gbogbo yín pátá, ẹ ò lè jèrè ayé yín, ẹ ò ní jèrè ọmọ yín, ẹ ò ní jèrè ohun gbogbo tẹ́ fi ayé ṣe. Ẹ tún máa padà sọ ìjọba Ọlọ́run nínú. We are here to say the truth. So therefore àwa ò fi ẹni tí Ọlọ́run ní ká fi bú bú o. Àwọn tí Ọlọ́run ní ká fi bú, òun làwa fi ń bú. So therefore ní problem. Ìwọ tó ní ṣe òun kọ́ ní lọ wò dáadáa nínú Bíbélì. Àwọn tọ́lọ́run ti fi bú làwa fi ń bú. Àwa ò lè fi ẹni tí Ọlọ́run ò fi bú ká fi bú. Ṣé ò ń gbọ́ mi? Ṣé kò sóhun tó lè ṣe wa? Ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n máa wò wèrè ni wọ́n, wàá rí wàá fojú ara ẹ rí. Níṣojú ẹ̀mí mi báyìí ni a ṣe máa rí ẹ̀sìn gbogbo yín pátá. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run òkùnkùn tẹ́ pera yín ní ti ìránṣẹ́ Ọlọ́run gangan. Níṣojú ẹ̀mí tèmi, níṣojú ẹ̀mí gbogbo àwọn ọmọ Yorùbá Nation láti máa rí bí Ọlọ́run ti ń dá sẹ̀ríà fún yín. Ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin màmá mi nílé, mo tún fi àkókò yìí tó kí yín lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin bàbá mi tí ń fojú ayọ̀ wò wá, mo tún fi àkókò yìí kí yín lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin àbúrò mi, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi níbi gbogbo Nàìjíríà lókè òkun, mo tún fi àkókò yìí, mo tún fi kí gbogbo yín. Ẹ ṣé gidigidi gan. Ojú ò ní tì yín. Happy weekend. Happy weekend. Ẹ jẹ́ ká lo weekend yìí dáadáa. Ẹ jẹ́ ká ṣe fàájì. Ẹ ṣé gan ni. God bless you. Thank you very much. It is well with you. Ẹ share, ẹ subscribe, ẹ dẹ̀ máa bá wa share kí wọ́n lè rí pé àwa ò fi ẹni tí Ọlọ́run ò fi bú bú, ẹni tí Ọlọ́run ti fi bú, òun làwa fi ń bú. Èmi ti yín tòótọ́, Baba Confirm JP. Thank you very much. Have a nice day. God bless you. Happy weekend. Yorùbá Nation. Yorùbá Nation. Everywhere Yorùbá Nation. Everywhere ẹ lọ máa sọ fún wọn Yorùbá Nation. That is the solution. Biafra, it is the solution. Yorùbá Nation, it is the solution to be out of slavery. Nigeria is a cursed country by the Almighty. That is why we are cursing it. God bless you.